this special seats. Is my pastor, and indeed is my spiritual father. I've not called him, but the Spirit of God is bringing him. He's a pastor. Say he's a pastor. Jam your hand. Say he's a pastor. Jam your hand. You are not doing something. Say he's a pastor. You are not even there. He says he's a pastor. He's a pastor. He's a pastor. He's my father. Our father, Pastor Olari. What you daddy? You are welcome, sir. God bless you, sir. Mommy, go. Okay. Hallelujah. Amen. God bless you, daddy. You're welcome. Amen. Amen. Praise the living Jesus. Hallelujah. It is also my joy to welcome our father, who have called on him before. Yes. But mommy is also around now. Is there no other person? All of them are just come before I call their name. They are spiritual person anyway. It's our mommy in the Lord, mommy Israel. God bless you, mommy. You are welcome. God bless you. Also my father, Pastor Adene, the Lord is bringing them. That is the spirit cookiness. Also my pastor, Pastor Emmanuel, Daddy, you are welcome. How is mommy? Okay. Mommy, mommy, I didn't see. God bless you, mommy. You are welcome in Jesus' name. God bless you, ma. You are welcome. When you talk about our daddies, okay. Media. No problem. Hallelujah. Amen. That is why we are able to raise our voice. So our father is also here. The presiding pastor of Prayer House is none other person. Our father, Pastor Bamikoshe Israel. God bless. Let's get our hands together for Jesus. Hallelujah. God bless you, sirs. You are welcome in Jesus' name. Amen. Hallelujah. So it is my joy to invite here our father to guide us in 5-minute prayer for the church. And in particular, the administration we just receive now. Is there another person? Our father, Pastor Adene. Daddy, God bless you. You are welcome in Jesus' name. Amen. Pastor, let's get our hands together for Jesus. As we be praying, shall we be on our feet? We'll be praying now in the next 5 minutes. God bless you. We are here for an important event. I want to encourage us, those of us seated, we should please stand up on our feet. When we are talking about the church, we are talking about us. It is not the building, but we are talking about those that are called out. Those that have been saved by grace. And it's only that grace that can sustain us. If you're among those souls that are saved by grace and you are here tonight, I want to encourage us wherever we are, we should please be on our feet. We are praying concerning our own life. And we are praying concerning an issue that's going to take us to that great home. Remember, many are called, only few are choosing. Among the choosing one is you and I that is here tonight. This number one prayer we want to pray. You will tell him that my Father, give me that grace that will sustain me to the very end. That grace that will sustain me till I see you in glory. And pray it with understanding. Pray it with understanding. So that it will not be at the end of the journey. You will hear the voice that go away from me, I know you not. So open your mouth and pray it. That Lord, let your grace sustain me till the end. And come me within the
mú mi yẹ nínú ìjọba rẹ. Shall we pray in the mighty name of Jesus? Lord, so far you have saved me by that grace. Let that grace sustain me, O Lord. Let it sustain me till I see you glory, Lord. Pray in the mighty name of Jesus. Lord, I want that grace to sustain my life. I want you to help me to see you in that kingdom, oh Lord. I don't want to fall by the wayside, Lord. Why run me, love, oh Lord? Olúwa dì mí mú títí dé òpin. Jẹ́ kí n lè rí ọ nínú ògo. Olúwa má jẹ́ n pàdánù ní ìrìn àjò yìí. Olúwa ràn mí lọ́wọ́. Ràn ayé mi lọ́wọ́. In Jesus' name we pray. I know when we pray concerning battle, that Lord, I want to conquer this battle for me. This enemy, let it be destroyed. Many will pray. But I want to tell you, if you are able to conquer all battle here on earth, and at the end you are not counted worthy in his kingdom, what is the essence of conquering this battle and that battle? So I want you to take that prayer again. That Lord, because my name is in the book of life, don't allow anything to take it away. If you are among the number that are saved by grace, Lord, don't let anything take away my name from the book of life. Whatsoever in this life, don't let it take my name away from the book of life. Pray it in the name of Jesus. Oh Father, Lord, I pray, whatsoever that thing, oh Lord, don't allow it, no matter what it may be, don't take my name away from the book of life. In the mighty name of Jesus, don't allow anything at all to take my name from that book of life. In the mighty name of Jesus, Lord, just help me. Hold me, Lord. Help me, my Father. Help me, my God. In Jesus' name we pray. Amen. And I want to pray for this ministry. I want you to tell it to God that, Lord, we have answered the call. Father, help them to be among the number that is going to be your kingdom at the end. Many ministries have died, but this last age ministry, I want to come into the hand of God. Among those ones that you are going to receive at your coming, at your second coming, let them still be in your will at your time. Let them be in your will. Olúwa jẹ́ kí wọ́n wà nínú ìfẹ́ rẹ. Let them be in your will. Olúwa ràn wọ́n lọ́wọ́. Let them do your will. Má jẹ́ kí wọ́n yà kúrò ní ọ̀nà náà. Don't let them go away Shall from we you, pray in the Lord. mighty name of Jesus? In the name of That Jesus, this last age ministry, Lord, Olúwa á fi wọ́n lé yín lọ́wọ́. Olúwa má jẹ́ kúrò nínú ìfẹ́ rẹ. Èrèdí ìpè náà nínú ayé wọn. Olúwa má jẹ́ náà rẹ̀ òkú. Olúwa má jẹ́ náà rẹ̀ òkú. Olúwa má jẹ́ kúrò nínú òdodo rẹ̀. Jẹ́ ká máa fẹ́ ọ síwájú àti síwájú sí i. Olúwa ràn wọ́n lọ́wọ́. In Jesus' name we pray. Amen. Heavenly Father, we want to thank you. We bless your name because you are a great God. We thank you, Lord, for saving our souls. We thank you for that grace that we have received. Almighty God, we are committing ourselves unto Abraham. That you are the one that can sustain us. You are the one that can help us even to that your kingdom. Not by power, not by might, by your spirit alone. And so, Lord, we commit ourselves unto your hand that you are going to help us in this journey in the name of Jesus. That come what may, Lord, this present world and the world even to come, nothing will take us away from your will in the name of Jesus.
You are going to help them to remain in your will in the mighty name of Jesus. They are not going to lose focus of that reason why you call them in the name of Jesus. Thank you, Almighty God. Blessed be your holy name. For in Jesus' name we pray. For as many that believe that you are not going to fall by the wayside, that the Lord will help you to the very end. Can you say a better amen? God bless you. So it's been over how many years you've been attending drum sing? Wow. So what are your expectations for tonight's program? Drum sing is a night of gospel songs and inspirational drama. So today I'm expecting a very big night of worship, a night of praise. So as one of our guest artists tonight, what are those things you have for us as package? Today, let me give you a little of what I have to tonight. Okay. Tonight, I want to give you one of my favorites. Can we hear just a glance of it? Ọba mi làwùjọ ọjọ́ kí ọ̀kàkà Elédùmarè wà lórúkọ Thank you. So watch out for the remaining part of that AV. So see you guys later. Hallelujah. That hallelujah is too small. Come on, shout hallelujah. You truly, you know you are happy to be in the praise of the Lord this morning. I want you to shout hallelujah. Anything worth doing at all is worth doing well. So to perfect if I praise the call on careful. Anything careful, man, careful, sir. So I want you to rise up on your feet and shout hallelujah. Ní orí ìdúró yẹn mo fẹ́ jẹ́ kó máa ju ọwọ́ rẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run tá a pè lẹ́ẹ̀kan tó jẹ́ nígbà ìgbà. Bàbá aláìní bàbá. Ẹkùn ọkọ̀ pọ̀. Ògbénu Wúndí Aṣọlá. Ògbénu Adélébọ̀ fọ́. Ẹni bí kòkó ní ara rẹ̀ lómi. Ọlọ́run tó ní ká máa lọ tó ní ká máa ṣe bẹ̀rù. He who sits there in heaven and does what pleases him. Ọlọ́run gbogbo ayé, Ọlọ́run gbogbo ọ̀run, Ọlọ́run gbogbo àwọn áńgẹ́lì. Father, we worship you, we ascribe our glory and honor to you. Thank you, Father. Hallelujah.
Thank you, Lord. Hosanna in the highest. Let all King be lifted high. Unchangeable God. It doesn't matter what comes my way, you are still God. Intentional God. Everything is working out so my good. You will repeat it. Arabata.
To call on our father, Pastor Ima, to please come and pray for them. Hallelujah. Please, if the Lord has used you either in one praises or the other, the last day down, just be on your feet as our father will come and pray for you. You are welcome. Voice should be ready for the administration. Shall we pray? Almighty God and everlasting Father, we thank you. We bless your name in all for all that you have done. Lord, accept our thanks, O God, in the name of Jesus. I think you can make that even better than that. Lord, for all your vessel that you have used in the drama ministration, in song ministration, I pray more unction to function. Release it upon them in the name of Jesus. I pray for more grace upon them in the mighty name of Jesus. Your voice will go nationwide for Jesus in the mighty name of Jesus. Any foundational power, environmental power assigned to silence you, power that says this is how far you can go, that you cannot go far beyond this. As everyone shout a better amen, I decree tonight, let the ground open up and swallow them up in the name of Jesus. Thank you, gracious Father.
For the rest of the program, we commit to your hands, Lord, glorifying your name. Amen. Thank you, blessed Redeemer. Thank you, Jesus. In Jesus' mighty name, we have prayed. Amen. Can I hear your better amen, please? Amen. God bless you. Amen. Thank you, Lord Jesus. In Jesus' name we have worshipped. Amen. At this level now, just tell the person beside you. I don't know how to say that in English, but just tell the person. Thank you. I don't understand English. And the Lord make it possible for me and you to be alive. It is just, to me, it is just for two reasons. Just two reasons. Àkọ́kọ́, the first one, láti máa yìn, to be praising him gẹ́gẹ́ bí àwọn áńgẹ́lì ti ṣe. as the angels are doing. Ẹ̀kejì, The second reason, ó fẹ́ kí a tẹ̀lé ìlànà he wants us to follow rẹ̀, his èyí tí ń ṣe ìwé commandments, mímọ́. which is the word of God. Ilé tó jẹ́ sí pé ẹni tí ò bá ti tẹ̀lé, That means if one does not obey it, òdì kejì ló wà. he's on the other And this side. will not be my portion, your portion in the mighty name of Jesus. And that's why I'm taking this song, Bakoko Bato. May you be blessed as you listen in Jesus' name. Amen. Money Bakoko Bato. Ole Ola. Bakoko Bato. Ole Ola. Àti Bakoko Bato.
ṣó lè sọ nípa ìgbà rẹ. Bákòókò bákòókò bá tó ó lè pé òòlà. Bákòókò bá tó ó lè pé òòlà. And that is how our God does. Ogbogbo wa ní ìkáwọ́ ẹ̀ láti ṣe kíni láti pa wá lára dà sí lójú lóògùn. Tòwó ní ohun gbogbo ọlá ni gbogbo yẹn kéré níwájú ẹ̀. And we saw how this man felt so relaxed. Ó wá fẹ́ láti fi pé ó wá tí àwọn ọ̀rẹ́ ìgbàwé rẹ̀ agbèrè àríbó ṣe tìmọ̀ tó lọ́mọ pẹ́kípẹ́kí. A mọ̀ pé ọ̀rẹ́ a máa fúnni ní ẹ̀bùn wọ́n máa exchange of gifts àbí òun fi ìfẹ́ hàn sí ní ìdápadà ó gbé ikú lọ́wọ́ and that is what adultery does. Tó bá ti ra rẹ̀ bọnú àgbèrè yóò fún ọ lẹ́bùn èyí tí ṣe ikú. Ó wá lè jẹ ikú kíákíá, ó lè sọ màá sọ kó gbókìtì ní ti anibal so much stories about that. Ìmí ó lè máa kú díẹ̀ 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 díẹ̀. Ìwọ ló dáná àwọn kú bẹ́ẹ̀. Bákòókò bá tó ó lè pé òòlà ọ̀rẹ́. Bákòókò bá tó ó lè pé òòlà. Bákòókò bá tó ó lè sọ ìgbà tí ẹ̀ tó lè pé òòlà. Bákòókò bá tó ó lè pé òòlà. Again, I just remember something. One day, the man of God died through accident. As someone was saying, kò kí ṣe ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fáwọn ọlọ́pàá ní wọ́n ní ṣe àwọn pásítọ̀ yìí ò rí wọn. But I want you to know this tonight. Ẹlòmíì lè jọmọ Ọlọ́run kó ní ìjàmbá ọkọ̀ ọ̀nà kan lèèyàn kan ṣáà máa gbà lọ. Ọ̀nà kan ní. It's not everybody ló máa sùn. Ló máa ṣe kí ni ló kàn máa lọ. Anyone can be called to glory. I said called to glory now. Any which way. But do you know when yours will be? Do I know mine? And you can see this is just automatic. You won't be able to say no. But that moment, kí ló bá lọ́wọ́ mi? Ìyẹn ló jà jù. Torí tá kò bá tó, ọ̀la nation kò lè sọ pé òun ò lọ. Kí ló bá lọ́wọ́ mi? Bákòókò bá tó, mi ò lè gbé mi ò lọ. Bákòókò bá tó, mi ò lè gbé mi ò lọ. Bákòókò bá tó, bákòókò bá tó, bákòókò bá tó, mi ò lè gbé mi ò lọ. Bákòókò bá tó, bákòókò bá tó, and that's why all of us. Mi ò lè gbé mi ò lọ. Bákòókò bá tó, mi ò lè gbé a ò lọ. Let's make it that short. Bákòókò bá tó, gbogbo wa, a ò lè gbé a ò lọ. So, you know, bọ́ọ̀nù kò
Kajowa. For this moment, let's spend it wisely. Òfin àti ìlànà bàbá ló yẹ kó jẹ wá lógún. Òfin àti ìlànà bàbá ló yẹ kó jẹ wá lógún. Ọ̀rọ̀ tí a ti ẹnu ẹ̀rí mímọ́ sọ, ẹ̀dá ẹ̀ má bàjẹ́ kí a sàsùn iye. Nítorí ilé o, dandan ni ká ẹ má gbàgbé. Ẹ̀fíyèsí, ọ̀rọ̀ yìí ò ẹ̀fíyèsí. Ẹ̀fíyèsí ọ̀rọ̀ bàbá. Ẹ̀fíyèsí, ọ̀rọ̀ yìí ò ẹ̀fíyèsí. Báwo la ṣe fẹ́ mọ̀? Bàbá wa rọ̀jà. Òfin àti ìlànà ẹ̀ náà ẹ fẹ́ mọ̀. Tí àbá lè gbé bíbélì wa lójoojúmọ́, ọjọ́ kan even for 5 minutes. Ọ̀rọ̀ yìí ò ẹ̀fíyèsí. Ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn. Bíbélì, ó máa fi ìrọ̀rí ni. A ní òfin àti bàbá ló jẹ wá lógún. Kò lè gbé fún 5 minutes in a day. The Lord can help us. The Lord has helped some of us. And that is where wisdom lies. If you have not been observing your quiet time with God, alone with God, but then just you man got here, you see you grow. You can't do all this and you feel please in a day. But you go to do that annoying. The Lord will help every one of us. Oh yeah, FVC. Ọ̀rọ̀ yìí ò FVC. FVC. Ọ̀rọ̀ yìí ò FVC. Bàbá wa rọ̀jà tí a gbàgbé àti wálé. Bàbá wa rọ̀jò táwọn rántí àti padà bọ̀. Òkè o. Ọ̀rọ̀ yìí ò FVC o. FVC. Ọ̀rọ̀ yìí ò FVC. FVC. Ọ̀rọ̀ yìí ò FVC. Bàbá wa rọ̀jà tí a gbàgbé àti wálé. Bàbá wa rọ̀jò táwọn rántí àti padà bọ̀. Òkè o. Ọ̀rọ̀ yìí ò FVC. Hallelujah. ṣé màá bá ṣé màá sì bá padà olúwa fọhùn 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 ọ̀rọ̀ rẹ tó kàn nínú ayé mi tí ayé mi nílò ìpín àwọn ènìyàn kan bẹ tí ó yẹ kí ẹ gbọ́ ohùn olúwa olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa rán ọ̀rọ̀ rẹ sí àwọn ènìyàn rẹ that which is personal to every individual that is here. Send your word, O God. Ó rán ọ̀rọ̀ rẹ̀, ó mú wa láradá, ó sì gbà wá nínú ìparun. Send your word. Olúwa jẹ́ kí àwọn ìwé tí a fi èdìdí dì nínú ẹ̀mí jẹ́ kí wọ́n ṣí fún àwọn tó yẹ kí wọ́n kó kà àwọn tí ó yẹ kí a ṣí ní etí Olúwa jẹ́ kí wọ́n gba ìṣítí ẹ̀yin kò pe ará ilé Jákọ́bù láti wá yín lásán. Jésù Olúwa wa ẹ̀mí Olúwa tẹ̀síwájú pẹ̀lú wa fún wa ní ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ Jésù Olúwa wa mi ò ní gbà wá ní àkókò rárá àkórí tí Olúwa gbé síwájú wa òun ni fẹ́ òdodo wèé bẹ̀rẹ̀ orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn ṣùgbọ́n jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí wípé èṣù ti já àwa ọmọ Ọlọ́run lógun pẹ̀lú ẹsẹ̀ Bíbélì kan ní gbogbo ìgbà tí a bá ń sọ̀rọ̀ nípa òdodo ó sì ń bẹ nínú ìwé Àìsáyà orí ìkẹrìnléníọgọ́ta ẹsẹ̀ ìkẹfà. The devil has outsmarted many believers with a scripture. Isaiah chapter 64 verse 6. Ìlà tó parí rẹ̀ ó sọ wípé gbogbo òdodo wa ó dàbí kíni o. Gbogbo ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa òdodo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ẹsẹ̀ àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ fà jáde ní èyí wípé bẹ́ẹ̀ bá
sọ nípa òdodo èèyàn ṣáà ni wá bíbélì gan sọ wípé òdodo wá ṣe kí ni o ṣùgbọ́n wọ́n gbàgbé wípé ìwé mímọ́ kan náà ló sọ wípé òdodo ní gbé orílẹ̀-èdè lékè ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn gbogbo ènìyàn ìwé mímọ́ ló tún sọ wípé bí àwọn olódodo bá ń bẹ ní inú agbára when the righteous rule àwọn ènìyàn yóò ní kí ni o yóò ní ayọ̀ ṣùgbọ́n bí àwọn aláìṣòdodo tí í ṣe ìkà bí wọ́n bá wà ní ìjọba ìwé mímọ́ sọ pé àwọn ènìyàn yóò gbin people will grow. Lótìtọ́ a kò lè ṣògo nínú òdodo ara ẹni. You cannot glory yourself in self-righteousness, but God takes account of our righteousness. Genesis chapter 15 verse 6. Ìwé mímọ́ sọ wípé Abrahamu sì gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Abraham believed God and it was counted righteousness unto him. Mo fẹ́ láti ọ̀dọ̀ Olúwa láti sọ fún gbogbo ènìyàn tí ń bẹ níbí ní òwúrọ̀ yìí wípé Olúwa ń retí òdodo lọ́dọ̀ yín. Olúwa sì ń kíyèsí òdodo gbogbo ènìyàn. The Lord takes account, he takes notice of your righteousness. Ohun kejì tó mú kí òdodo kó nira láti fẹ́ that makes it difficult or impossible to love righteousness is the understanding that righteousness means perfection. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ló ní òye wípé bí a bá ń sọ nípa òdodo ó túmọ̀ sí àṣepé. Ó ṣeé ṣe ní ibí yìí kí ọ̀pọ̀ fẹ́ wò ó pé kí ni ẹni yìí ń sọ. Òdodo kò túmọ̀ sí àṣepé. Torí wípé ní ìgbà tí èmi ka Bíbélì gbogbo àwọn tí Bíbélì yìí tọ́ka wọn wípé wọ́n jẹ́ olódodo bí ẹ bá yẹ ayé wọn wò dáadáa ẹ ó rí kùdìẹ̀kùdìẹ̀ nínú rẹ̀. Every example of righteousness that the scripture gives to us. Ẹni tó bá wà níbẹ̀ ẹ lè bá mi ṣí ìwé Èsìkẹ́lì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá kí á wo àpẹẹrẹ ènìyàn mẹ́ta kan tí ìwé mímọ́ fi fún wa nípa òdodo kí a sì wo ayé wọn yẹ́bẹ́yẹ́bẹ́ láàárín ìṣẹ́jú kan. I'd like you to open your scripture to Ezekiel chapter 14 verse 14 and look at 3 examples of righteous men that the scripture gives us an example of. And let us scrutinize their life and see, after God had called them righteous, were they perfect? Nevertheless, as you open that, let me remind you this scripture. Hebrews chapter 11 verse 40 says that, and without us, that they be not made perfect. Ìwé Hébérù orí ìkọkànlá ẹsẹ̀ ogójì wípé láì sí àwa kí a má bàa ṣe wọ́n pé ìyẹn ni pé gbogbo àwọn akọni ìgbàgbọ́ tí a dárúkọ nínú ìwé Hébérù orí ìkọkànlá bẹ̀rẹ̀ látòrí Ábẹ́lì di orí Nóà di orí Ábúráhámù di orí Bárákì di orí Sámúẹ́lì di orí Jẹ́fítà. Ìwé mímọ́ sọ wípé láì sí àwa kí a má bàa ṣe wọ́n pé àṣepé ní tòótọ́ ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run. Òdodo kò túmọ̀ sí àṣepé. A gbọ́dọ̀ ní òye yìí kí a lè lépa òdodo torí òdodo ní í síwájú ṣíṣe pé. Ìwé Èsìkẹ́lì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé bí àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí ẹ bá mi dárúkọ wọn láti inú Bíbélì yín o. Nóà, Dáníẹ́lì àti Jóòbù bí wọ́n bá ń bẹ nínú ìlú kan kí ni Bíbélì sọ? Ó ní òdodo wọn kò ní lè ṣe kí ni o? Kò ní lè gba àfikìkí ẹ̀mí ara wọn. Ìbéèrè ni wípé Nóà tí Olúwa pè ní olódodo ṣé ẹ rántí wípé Nóà ó mutí àmupara? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé ẹ rántí wípé ó fi ọmọ rẹ̀ gégùn? Jóòbù tí Olúwa pè ní olódodo, Jóòbù ti kálá rẹ̀ sọ wípé kí Olúwa kó gbé mi sórí ìwọ̀n rẹ̀ kó díwọ̀n mi bí mo bá yà kúrò ní ọ̀nà rẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ tí àwọn ìdojúkọ Jóòbù dé, Jóòbù sọ wípé ègbé ni fún àṣálẹ́ tí a lóyún mi, ó ní òru yẹn ìbá ti má wà. Job cursed the day that he was conceived in his mother's womb. Righteousness is not an attempt to make you perfect, but righteousness is striving to be right with God, striving to please the requirement of God. Òdodo ni lílépa láti tẹ́ Ọlọ́run lọ́rùn. Òdodo ni
túmọ̀ sí. Torí ní ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn yóò sọ wípé ẹlẹ́ran ara ni wá, a lè mọ̀ ọ́ rìn kórí ó má ṣe kí ni o. Bẹ́ẹ̀ ni, a lè mọ̀ ọ́ rìn kórí ó má mì. Ábúráhámù tí ó gba Olúwa gbọ́ tí Olúwa kà á sí òdodo fún un, ó ṣe àwọn àṣìṣe àbí kò ṣe? Bí kò bá rí bẹ́ẹ̀, ìwé orin Dáfídì Psalm 34 verse 7 or 16 thereabout says that bí olódodo bá tilẹ̀ ṣubú ní ìgbà mélòó, if a righteous man will be perfect on earth, why will the scripture says if the righteous fall 7 times? Ẹ má ṣì mí gbọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run, kò túmọ̀ sí wípé bí a bá wà nínú òdodo a ó máa mọ̀kùn nínú ẹ̀ṣẹ̀ ká má rí ìkíniwé o. But we must have the understanding that God is calling us to righteousness so that He will perfect us. Lẹ́yìn tí a ti wá ní òye yìí, ọ̀rọ̀ tí Olúwa rán sí wa gẹ́gẹ́ bí ìpín ènìyàn rẹ̀, lẹ́yìn tí a ti mọ̀ wípé òdodo ni láti ṣe kíni o, láti tẹ́ Ọlọ́run lọ́rùn. Àpẹẹrẹ Ábúráhámù tí Olúwa fi fún wa Genesis 15. Lọ́jọ́ tí Olúwa dán Ábúráhámù wò, ohun tọ́lọ́run fẹ́ lọ́jọ́ yẹn ni wípé kí Ábúráhámù gba òun gbọ́, ó sì gba Olúwa gbọ́. When you are able to meet up God's requirement over your life. Jóòbù tí Olúwa kà ní olódodo, God had them brag. Olúwa ní ìdánilójú yẹn wípé Sátánì fọwọ́ kan gbogbo nǹkan fẹ̀mí rẹ̀ sílẹ̀, Jóòbù ò ní padà. He met the requirement of God. I'd like to ask you, my brothers and sisters, my father and mother, do you know the requirement of God over your life? Ìjẹ́ o mọ ohun tí Olúwa ń béèrè lórí ayé rẹ? Ìwé Míkà orí ìkẹfà ẹsẹ̀ ìkeje wípé a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn yìí tí ó dára, èyí tí Olúwa ń béèrè lé ọwọ́ rẹ. It has been shown and revealed to you, O Son of Man, that which is good and the Lord requests of you. Bẹ́ẹ̀ ti jókòó yìí, bí gbogbo wa ti wà níwájú Olúwa, kí ni Olúwa ń béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan? Ṣé à ń tẹ́ Olúwa lọ́rùn? Bí a bá wá ṣe èyí, màá fún wa ní ìdí 3 sí 4 tí a fi gbọ́dọ̀ fẹ́ òdodo. I'll give to us 3 to 4 reasons why we should love righteousness. Ẹ jẹ́ kí n sọ èyí nígbà tí mo lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ọ̀rọ̀ yìí bẹ fún àwọn tó gbàgbọ́. Mo ń sọ èyí ní ìdánilójú wípé gbogbo ẹni tó ń bẹ níbí ló ti jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà wọn. Ṣùgbọ́n bí a ò bá tí ì jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà wa, òdodo àkọ́kọ́ tọ́lọ́run retí lọ́dọ̀ yín nìyẹn. Nítorí wípé ohun tí ìwé Hébérù orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn sọ, ó ní wípé àní Ọlọ́run rẹ, ẹni tí ó ti fi àmì òróró yàn ọ́ ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ, èyí tí ó sì ń béèrè ní wípé kí ìwọ fẹ́ òdodo kí o sì kórìíra kí ni o, that you will love righteousness. Ọdún tí ń bọ̀, Olúwa fẹ́ gbé àwọn ènìyàn lórí sókè, ṣùgbọ́n Olúwa ò fẹ́ gbé àwọn tí yóò ṣe iṣẹ́ ìkà sókè. Olúwa kò fẹ́ gbé àwọn aláìṣòdodo sókè. Ẹ rí ibi tí a kà lẹ́ẹ̀kan, a ti gbàdúrà fún orílẹ̀-èdè wa, ṣùgbọ́n ọ̀kan nínú ohun tí í ṣe wá lórílẹ̀-èdè wa ni wípé kò sí àwọn olódodo tó tó tí wọ́n lè dúró bíi Noah, tí wọ́n lè dúró bíi Ábúráhámù. Ábúráhámù jẹ́ olódodo débi wípé ó lè bẹ Olúwa wípé Olúwa bó o bá rẹ́nìyàn 30, ṣé wàá dá ìlú yẹn sí? Bí o bá rẹ́nìyàn 20, Abraham had a great stature with God that he could negotiate the survival of a nation with God because he was a righteous man. We can negotiate the survival of Nigeria. We can negotiate the survival of our territory in the presence of God if we rise up as righteous men and righteous women. À ń ké pe Olúwa kó dá sí i. Ṣùgbọ́n bí a ò bá lè dìde, bí Àìsáyà tó sọ wípé Olúwa wò mí, aláìmọ́ ni mí, mo sì ń gbé láàrin àwọn ènìyàn kí ni o. I am a man of unclean lips, and I dwell among them that are unclean. We will not be able to stand before God for our land. Ọ̀rọ̀ tí Olúwa béèrè nínú ìwé Èsíkẹ́lì orí 22 ẹsẹ̀ 30.
yóò sì máa wà síbẹ̀ wípé èmi sì wá ẹnìkan tí ìbá dúró níbi tí odi náà ti ya láti ṣìpẹ̀ fún ilẹ̀ náà, ṣùgbọ́n èmi kò ṣe kí ni o. Kì í ṣe pé kò sáwọn èèyàn láyé, kì í ṣe pé kò sáwọn ọmọ Ọlọ́run nínú ìjọ, ṣùgbọ́n àwọn olódodo tí yóò lè ní ìdúró. Righteousness gives you stature before God. Righteousness gives you stature before God. Ohun tí Abrahamu, Noah, Daniel àti Job tí wọ́n ní nìyẹn. Wọ́n ní ìgboyà láti lè dúró níwájú Olúwa. Olúwa sọ fún Ezekiel wípé bí mo bá fẹ́ pa ìlú kan run, tí mo rán idà, tí mo rán àjàkálẹ̀ àrùn, tí mo rán ìyàn, èwo ni ò tí ì ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa? Have we not experienced pestilence? Is the sword not ravaging our lands? Bí a ò bá wá lè ṣìpẹ̀ fórílẹ̀-èdè wa, ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí bá jó lódodo, tèmi jó lódodo, tí mo bá gba ẹ̀mí mi là, tẹ́ ẹ gba ẹ̀mí tiyín là, tẹ́ ẹ gba ẹ̀mí tiyín là, tẹ́ ẹ gba ẹ̀mí tiyín là, tí àwọn tó kù tá a sọ wọ́n di olódodo ọmọlẹ́yìn Jésù, tí òdodo wọn náà tó tiẹ̀ lè gba ẹ̀mí tiwọn là. Ṣé orílẹ̀-èdè wa, ṣé àyíká wa kò ní bọ́ lọ́wọ́ idà, kò ní bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, kò ní bọ́ lọ́wọ́ ìyàn? Olúwa ń pè wá, bí a ti ń pè pé Olúwa dá sí i, Olúwa ń pè wá wípé ká dìde gẹ́gẹ́ bí olódodo. Ohun mìíràn tí òdodo yóò ṣe fún wa, tí gbogbo wa mọ̀ dáadáa, Olúwa ń tọ́ ìṣísẹ̀ ipa àwọn olódodo, torí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká àti àyídá wa lónìí, ẹlòmíràn gan ìrìn àjò ìgbàgbọ́ nígbà míì á máa dàbí pé ó ń dàrú mọ́ lójú nígbà tó bá gbọ́ pé wọ́n wọ ṣọ́ọ̀ṣì kan lénìí, wọ́n yìnbọn lu gbogbo wọn, wọ́n wọ ṣọ́ọ̀ṣì kan lọ́la, wọ́n jí gbogbo wọn gbé lọ. Ṣé máa lọ ṣọ́ọ̀ṣì lénìí báyìí? Àbí kò tí ì máa ṣe yín bẹ̀? Ṣùgbọ́n bí a bá jẹ́ olódodo, Olúwa ń tọ́ ìṣísẹ̀ àwọn olódodo. Wọ́n dẹ̀ ti jẹ́ kó yé wa pé ọmọ Ọlọ́run kú sínú ìjàmbá ọkọ̀ kò túmọ̀ sí wípé kì í ṣe olódodo. Ohun tí mò ń sọ kọ́ nìyẹn. Ṣùgbọ́n ọ̀kan nínú ìdí tí a fi gbọ́dọ̀ jẹ́ olódodo, Olúwa máa darí ìṣísẹ̀ àwọn olódodo. Ohun mìíràn tí a gbọ́dọ̀ kíyèsí tí yóò mú wa jẹ́ olódodo, tí yóò fi yẹ kí a fẹ́ òdodo, òun ni wípé bí a bá fẹ́ òdodo, a ó lè fi ìrúbọ òdodo fún Ọlọ́run. Ìwé orin Dáfídì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ní fi ìrúbọ òdodo, offer the sacrifice of righteousness. Onísáàmù sọ wípé jẹ́ kí ìgbé ọwọ́ sókè mi àti ìṣàrò ọkàn mi àti ọ̀rọ̀ ẹnu mi kó ṣe kí ni o. Ẹ jẹ́ n bi yín, gbogbo orin tá a ti ń kọ látàárọ̀, ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ṣé ẹ ní ìdánilójú pé orin tí mò ń kọ sọ́lọ́run yìí ó dọ́dọ̀ rẹ̀? Hallelujah. Ṣé ẹ lè sọ bí Jóòbù nínú ìwé Jóòbù orí ìkọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà, ó ní Olúwa díwọ̀n mi, place me on your measuring weight, on your measuring scale. Bí mo bá yà kúrò ní ọ̀nà rẹ, bí àyà mi bá yà kúrò ní ipa ọ̀nà tó fi sí. Olúwa ń pe àwọn olódodo bí a ti ń kọjá sínú ọdún tuntun. Olúwa fẹ́ gbé orí àwọn ènìyàn tuntun sókè, ó fẹ́ fi àmì òróró yàn wọ́n, ṣùgbọ́n Olúwa ò fẹ́ àwọn tó jẹ́ wípé lẹ́yìn tó bá fi àmì òróró yàn wọ́n tán, wọn yóò máa gbé àìṣòdodo sókè. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa ni ó ti ń gbà, ṣùgbọ́n Sátánì ń fi wá sùn ní ìhà àìṣòdodo. Ibi tí ayọ̀ wa wà ní èyí, ọ̀pọ̀lọpọ̀ wa ni a mọ̀, ṣùgbọ́n a kì í sọ ọ́ débẹ̀. Ìwé Àìsáyà orí ìkẹrìnléníàádọ́ta ẹsẹ̀ ìkẹtàdínlógún, Isaiah chapter 54 verse 17 is our joy. Ó ní wípé kò sóhun ìjà tí a ṣe sí wa tí yóò ṣe rere. Gbogbo àwọn tó bá dìde sí wa ní ìdájọ́ ló máa ṣe kí ni o? Èyí ni ogún àwọn ìránṣẹ́ Ọlọ́run nítorí kí ni o? Nítorí òdodo wọ́n ṣe kí ni o? Our righteousness is in Christ Jesus. The righteousness that gives us the... Pick a song from the bottom of your heart to appreciate Him for what He has done in your life from January to this moment. Tó bá ṣe dára sí ọ ni kó ṣe yìn Ọlọ́run.
tèmi ó bàbá. Mo kí ọ ní tèmi ó bàbá. Àwọn tó wà ní mọ́ṣúárì wọn ò lè kí ọ mọ́. Àwọn tó wà ní inú bòjì wọn ò lè kí ọ mọ́.